kò gbọ́dọ̀ kú o làwọn ọmọ Yorùbá ń pariwo. Ọbásanjọ́ àti Buhari wọ́n ti lọ bá president Benin Republic Patrick Talon, wọ́n ti gbé 20 billion fún o pé kò gbọ́dọ̀ fi Adéyẹmọ sílẹ̀, pé kí wọ́n assassinate rẹ̀ mọ́ ìlú Benin Republic. Ogun ni wọ́n ń wá báyìí o. Adéyẹmọ ò gbọ́dọ̀ kú o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ohùn mi, èyí tẹ́ ẹ̀ ń wò mí lákòókò yìí, ẹ máa bá mi share fídíò yìí kẹ́dẹ̀ máa like ẹ̀. Ẹ̀yin ọmọ Yànsá lórílẹ̀‐èdè Benin Republic, ọmọ Odùduwà, ẹ wò ó, fi tó ara lé létí kó dẹ̀ fi tó ara oko náà létí. Odùduwà nation ìmọ̀sí ṣe kí ni, ìmọ̀sí máa tẹ̀síwájú ni o. Adéyẹmọ Sunday Igboho kò gbọ́dọ̀ kú. Ọbásanjọ́ òun ló pa Bíọ́lá o, ó ti tún fẹ́ pa Sunday Igboho nítorí 2023 gbogbo àwọn alágbára orílẹ̀-èdè Benin ni wọ́n ti fi owó fi dí wọn lẹ́nu. Patrick Talon àti àwọn akẹgbẹ́ àwọn ẹgbẹ́ tó kù náà, gbogbo wọn pátápátá ni wọ́n ti kó owó fún o. Ẹ má jẹ́ kí Sunday Igboho kú o nítorí 2023 ni wọ́n ti ní kán pamọ́ orílẹ̀-èdè Benin o, ìyẹn ní ọdún tí a wà yìí 2022. President Benin Republic ogun ló fẹ́ dálẹ̀ yìí. Tí Adéyẹmọ bá kú sí orílẹ̀-èdè Benin Republic, ogun ni o. Ẹ má gbà o, ẹ̀yin ọmọ Odùduwà ìlú Nàìjà, gbogbo yín pátápátá là ń pè sákìyèsí. Ǹjẹ́ tí wọ́n bá bí yín pé ta ló ka ìròyìn yìí sí yín létí, ẹ̀yin sọ fún wọn pé ọkọ aṣẹ́wó ni. Body fine, Toto sweet, thank you.